akbar Allahu akbar àròjọ musolókun ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah aya alfalat aya alsalat qad qamati salat qad qamati salat Allahu akbar Allahu akbar la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Allahu ni alájùlọ. Allahu akbar Allahu ni alájùlọ. Allahu Mo akbar jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí. Sọ̀láàtì ti ṣe tán. Sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ. Allahu akbar Allahu ni alájùlọ. Allahu Kò akbar sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àyàfi Allahu. gidi Kaaba. Allahu ni alájùlọ. Allahu akbar Ní orúkọ Allahu, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ti ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. àmín. Quran 60 Suratul Mumtahana. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú ọ̀tá mi àti ọ̀tá yín ní ọ̀rẹ́ tí ẹ ó máa fi ìfẹ́ hàn sí. Wọ́n kúkú ti ṣàìgbàgbọ́ nínú ohun tí ó dé bá yín ní òdodo. Wọ́n yọ ẹ́ àti ẹ̀yin náà kúrò nínú ìlú nítorí pé ẹ gbàgbọ́ nínú Allahu Olúwa yín. Tí ẹ̀yin bá jáde fún ogun nítorí ẹ̀sìn mi àti nítorí wíwá ìyọ́nú mi, ẹ̀yin yóò tún máa nífẹ̀ẹ́ kọ̀rọ̀ sí wọn ni. Èmi sì nímọ̀ jùlọ nípa ohun tí ẹ ń fi pamọ́ àti ohun tí ẹ fi hàn. Ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ nínú yín, dájúdájú ó ti ṣìnà kúrò lójú ọ̀nà tààrà. Tí ọwọ́ wọn bá bà yín, wọ́n máa di ọ̀tá fún Ní yín. àṣẹ o. Wọn yóò sì fi ọwọ́ wọn àti ahọ́n wọn nawọ́ aburú sí yín. Wọ́n sì máa fẹ́ kí ẹ di aláìgbàgbọ́. Àwọn ẹbí yín àti àwọn ọmọ yín kò lè ṣe yín ní àǹfààní. Ní ọjọ́ àjíǹde ni Allahu máa ṣèpínyà láàrin yín. Allahu sì ni olùríran nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. Dájúdájú, àwòkọ́ṣe rere ti wà fún yín ní ara Ànábì Ibrahim àti àwọn tó wà pẹ̀lú rẹ̀, nígbà tí wọ́n ń sọ fún ìjọ wọn pé, dájúdájú, àwa yọwọ́ yọsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ yín àti ohun tí ẹ̀ ń jọ́sìn fún lẹ́yìn Allahu. A takò yín, ọ̀tá àti ìkórìíra sì ti hàn láàrin wa títí láéláé, àyàfi ìgbà tí ẹ bá tó gbàgbọ́ nínú Allahu nìkan ṣoṣo. Àfi ọ̀rọ̀ tí Ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ pé, dájúdájú, mo máa tọrọ àforíjì fún ọ, èmi kò sì ní ìkápá kinní kan fún ọ lọ́dọ̀ Allahu Olúwa wa. Ìwọ lágbára lé, ọ̀dọ̀ rẹ la ṣẹ́rí padà sí nípa ìrònúpìwàdà, ọ̀dọ̀ rẹ sì ni ààbọ̀ ẹ̀dá. Olúwa wa, má ṣe wá ní àdánwò fún àwọn tó ṣàìgbàgbọ́,
foríjìn wá, Olúwa wa, dájúdájú ìwọ ni alágbára, ọlọ́gbọ́n. Dájúdájú àwòkọ́ṣe rere ti wà fún yín ní ara wọn fún ẹni tó ń retí ẹ̀san Allahu àti ọjọ́ ìkẹyìn. Ẹnikẹ́ni tí ó bá gbọ́nrí, dájúdájú Allahu òun ni ọlọ́rọ̀ ẹlẹ́yìn. Ó lè jẹ́ pé Allahu yóò fi ìfẹ́ sí àárín ẹ̀yin àti àwọn tí ẹ mú ní ọ̀tá nínú wọn, ìyẹn nígbà tí wọ́n bá di Mùsùlùmí. Allahu ni alágbára, Allahu sì ni aláforíjì, aláàánú jùlọ. Allahu kò kọ̀ fún yín nípa àwọn tí kò gbé ogun tì yín nípa ẹ̀sìn, tí wọn kò sì lé yín jáde kúrò nínú ìlú yín, pé kí ẹ ṣe dáadáa sí wọn, kí ẹ sì ṣe déédéé sí wọn. Dájúdájú Allahu fẹ́ràn àwọn olùṣe déédéé. Ohun tí Allahu kọ̀ fún yín nípa àwọn tó gbógun tì yín nínú ẹ̀sìn, tí wọ́n sì lé yín jáde kúrò nínú ìlú yín, tí wọ́n tún ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀tá yín láti lé yín jáde, ni pé ó kọ̀ fún yín láti mú wọn ní ọ̀rẹ́. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́, àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, nígbà tí àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin bá wá bá yín, tí wọ́n gbé ìlú àwọn aláìgbàgbọ́ jù sílẹ̀ fún ààbò ẹ̀sìn wọn, ẹ ṣe ìdánwò fún wọn. Allahu nímọ̀ jùlọ nípa ìgbàgbọ́ wọn. Nítorí náà, tí ẹ bá mọ̀ wọ́n sí onígbàgbọ́ òdodo, ẹ má ṣe dá wọn padà sí ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́. Àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin kò lẹ́tọ̀ọ́ sí wọn, àwọn aláìgbàgbọ́ lọ́kùnrin kò sì lẹ́tọ̀ọ́ sí wọn. Ẹ fún àwọn aláìgbàgbọ́ lọ́kùnrin ní owó tiwọn ná. Kò sì sí ẹ̀ṣẹ̀ fún ẹ̀yin náà pé kí ẹ fẹ́ wọn nígbà tí ẹ bá ti fún àwọn obìnrin wọ̀nyí ní owó orí wọn. Ẹ má ṣe fi owó orí àwọn obìnrin yín tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ mú wọn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó yín, láì jẹ́ pé wọ́n gba ìsìláàmù pẹ̀lú yín. Ẹ béèrè ohun tí ẹ ná ní owó orí wọn lọ́wọ́ aláìgbàgbọ́ lọ́kùnrin tí wọ́n sá lọ bá, kí àwọn aláìgbàgbọ́ lọ́kùnrin náà béèrè ohun tí àwọn náà ná ní owó orí wọn lọ́wọ́ ẹ̀yin tí onígbàgbọ́ òdodo lóbìnrin sá wá bá. Ìyẹn ni ìdájọ́ Allahu, ó sì ń dájọ́ láàrin yín. Allahu sì ni onímọ̀ ọlọ́gbọ́n. Tí kinní kan láti ọ̀dọ̀ àwọn ìyàwó yín bá bọ́ mọ́ yín lọ́wọ́ sí ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́, tí ẹ sì kóore ogun, ẹ fún àwọn tí ìyàwó wọn sá lọ ní irú òdiwọ̀n ohun tí wọ́n ná ní owó orí, kí ẹ sì bẹ̀rù Allahu, ẹni tí ẹ̀yin ní ìgbàgbọ́ òdodo nínú rẹ̀. Ìwọ ànábì, nígbà tí àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin bá wá bá ọ, tí wọ́n ń ṣe àdéhùn fún ọ pé àwọn kò ní fi kinní kan ṣẹbọ sí Allahu, àwọn kò ní jalè, àwọn kò ní ṣe ṣìnà, àwọn kò ní pa ọmọ wọn, àwọn kò ní mú àdápa irọ́ wá, àdápa irọ́ tí wọ́n mú wá láàárín ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn, ìyẹn ni gbígbé oyún olóyún fún ọkọ wọn. Àwọn kò sì ní yapa rẹ̀ níbi nǹkan dáadáa. Nígbà náà, bá wọn ṣe àdéhùn, kí o sì bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ Allahu. Dájúdájú Allahu ni aláforíjì, àṣàkẹ́ ọ̀run. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú ìjọ kan tí Allahu ti bínú sí ní ọ̀rẹ́. Dájúdájú wọ́n ti sọ̀rètí nù nípa ọ̀run, gẹ́gẹ́ bí àwọn aláìgbàgbọ́ tó wà nínú sàárè ṣe sọ̀rètí nù nípa ìkẹ́. Allahu ni alájùlọ.
Allahu Akbar. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu Akbar. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ sí ojú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. Quran 9 verse 1. Èmi kọ́ ló yẹ kí ẹ gbé sókè náà. Quran 9 verse 111. Dájúdájú Allah ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allah, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo láti ọ̀dọ̀ Allah nínú Tọ́rà, Injil àti Kùránì. Ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allah lọ? Nítorí náà, ẹ dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn ni èrè jẹ́ ńlá. Quran 9 verse 23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín, àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ ayò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ ayò nínú yín, àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Quran 9 verse 5. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàdè wọn ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Quran 5 verse 33. Ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀, ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébùú, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 8 verse 12. Rántí nígbà tí Olúwa rẹ̀ fi wọn àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà, ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà, ẹ máa gé ọwọ́ wọn, ẹ máa gé wọn lọ́rùn, kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Quran 9 verse 29. Ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀.
àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 5 verse 51. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀húdí àti àwọn Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Júù àti àwọn Kìrìsìtẹ́nì, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò, apá kan wọn ní ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ ayò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Allahu kò sì ní fi ọ̀nà mọ alábòsí. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́. Gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu pátápátá. Nítorí náà, tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 14 verse 4. A kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀, nítorí kí ó lè ṣàlàyé ẹ̀sìn fún wọn. Nígbà náà, Allahu yóò ṣì ẹni tí ó bá fẹ́ lọ́nà, ó sì máa tọ́ ẹni tí ó bá fẹ́ sọ́nà. Òun ni alágbára ọlọ́gbọ́n. Quran 15 verse 6. Wọ́n wí pé, ìwọ tí wọ́n sọ Àlùkùránì kalẹ̀ fún, dájúdájú wèrè ni ọ́. Quran 2 verse 216. A ti ṣe ogún ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí. Ohun ìkórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan, kí ohun náà sì jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan, kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 5 verse 101. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ má ṣe máa béèrè nípa àwọn nǹkan ṣá o. Tí a bá fi hàn yín, ó máa kó ìpalára bá yín. Tí ẹ bá sì béèrè nípa àwọn nǹkan tó yẹ láti béèrè nípa ẹ̀sìn, nígbà tí à ń sọ Àlùkùránì kalẹ̀ lọ́wọ́, a máa fi hàn yín. Allahu ti ṣe àmójúkúrò nípa rẹ̀. Quran 9 verse 14. Ẹ jà wọ́n lógun. Allahu yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín. Ó máa yẹpẹrẹ wọn. Ó máa ràn yín lọ́wọ́ lórí wọn. Ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn. Tàbátì àdá. Ọwọ́ Àbúlàhábì méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti ohun tí ó ń ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀, kò sì ní rọ̀ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjòfòfò, àti ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn, ó máa wọná. Igba ọ̀pẹ pọ̀npọ̀ràn máa wà ní ọrùn rẹ̀ nínú iná. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni fún Olúwa mi, atóbi. Ògo ni fún Olúwa mi, atóbi. Ògo ni fún Olúwa mi, atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana lakal hamdu. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo fún Olúwa mi, atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi, atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi, atóbi jùlọ.
Allahu ni alájùlọ. Allahu Akbar. Allahu Akbar. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. At-tahiyyatu Ìdẹ̀ra lillahi. fún ọ, ìwà àná As-sakiyatu. Tayyibatu. àti àánú Allah àti Salawatu ìfẹ́ lillahi. ìdẹ̀ra fún wa àti Assalamu àwọn alayka. Allah. Ayyuhan nabiyyi. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan, kò sí Ọlọ́run kan àyàfi Allah. Wa ala Àti pé mo libadillahi. jẹ́rìí pé Muhammadu ni ìránṣẹ́ àti òjíṣẹ́ Salihina. Allah. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Ẹ La jọ̀ọ́, ilaha illallah Muhammadu Rasulullahi sallallahu alaihi wasallam. ẹ̀yin tí ẹ wò wá tẹ́ ẹ gbọ́ wa, Alhamdulillahi shukura. Alhamdulillahi hamda. Alhamdulillahi rabbil alamin. ẹ̀yin tí tẹ́ bá ṣàlẹ̀ àmì wà lálẹ́ tún dúpẹ́ alákọ̀ọ́ ló ṣoore fún yín lórí burúkú làálà. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ Olúwa. Normal ìrú báńkì ni. So ẹ̀yin tí ẹ wò wá ní comment section tí ẹ dẹ̀ gbọ́ gbogbo àwọn Kùránì tá a kà ní ojú ti yín báyìí, ta ló ń ṣe Islam? Ṣé wèrè ló ń ṣe Islam ni àbí wèrè kọ́? Tó bá jẹ́ wèrè ni ẹ kọ sí comment section. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ń ka àwọn àyà tá a ti kà yìí. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pe àáfà pé kó wá bá yín ka sọ Kùránì kalẹ̀ tí ò ní kà. Wọ́n á kà á. Àmọ́ àwọn èèyàn tó ń kà fún, ṣé wọ́n mọ̀ túmọ̀ ẹ̀? Wọ́n dẹ̀ ń ṣàmì. Èwo ni àdúrà nu gbogbo àbí ìwúre àbí kí ni mo fẹ́ pè nínú gbogbo ohun tá a kà yìí? Inú Quran láti mú ọ. Ọwọ́ àbílà ábì méjèèjì ti ṣòfò. Òun náà sì ṣòfò. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè